see your children cry and waste their lives away, my brother. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. See the children. You like to see the children. Do you like to see the children? You like to see them die, brother. You like to see the children. You like to see the children. Do you like to see the children? You like to see them die. Tẹ́tẹ́gùn ìkànnì yìí alábàárìkà yìí ń fẹ́ dé láàárọ̀ tòní ọ̀dẹ̀ dàbí sójú ọjọ́ sódà lọ́dọ̀ tìyín náà tó bá kú díẹ̀ káàtó ẹ̀tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀tún bẹ́ẹ̀ òun náà ni ọba tí fúnni ní ojú ọjọ́ rere ní ojúmọ́ tuntun lẹ́yìn náà mo fi wọlé láàárọ̀ tòní ẹ mọ̀jọ̀ yá yín lẹ́nu pé ohun tẹ́ ẹ̀kẹ́ gbọ́ kọlẹ̀ tún gbọ́ kó lè bàrà náà ni kókókó báyìí ni ara ọ̀tá lé ambassador Ayọ̀ Akínrìnádé olóòtú ètò àwọn náà tún ní ó yẹ kí ẹ gbọ́ fọ́ìsì wọn láàárọ̀ tòní tí èmi Ọpẹ́yẹmí Owólabí tó ń délé fún ẹ kú ojúmọ́ mi kìí ti atẹ́gùn ìkànnì alábàárìkà yìí ń fẹ́ tún gbá 100.9 FM lórí ètò yín ètò wa ládùúgbò mi ó bàjẹ́ tì kí ló ṣẹlẹ̀ ládùúgbò tí yín gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ lórí ètò yìí pé àwọn wà kùdìẹ̀kudiẹ náà la máa ń gbé yẹ̀wò làwọn jẹ́ kí ìjọba àbílẹ̀ ìjọba ìpínlẹ̀ kí ká tàwọn lólobó fún àǹfààní àti oore ọ̀fẹ́ àdúgbò wa kí àlàáfíà àdúgbò wa kan bá di fíafíà tí mo sì gbàgbọ́ pé kò ní di fíafíà a kó múra ọdún àpòpọ̀ sísè ọdún tuntun tí àwọn olókọ̀ọ́kọ́ yìí àbáwá láyé àti láàyè tó dára ọpọ́tàkì lọ́wọ́ sí ìràwọ̀ lóṣooṣì láàárọ̀ tòní Sodiq Akínbólú ó yẹ kí ẹ máa gbọ́ mi kétékété ẹ máa wò wá kétékété lórí Facebook wa Tungba FM live Ọpẹ́yẹmí Owólabí lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà. In America, looking for hope. Everywhere they go, they're lonely, can't find no one bed. You like to see the children cry and waste their lives away, my brother. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. See them everywhere in factories and plantations. A new wave of slavery and servitude in foreign lands. I see them in Asia, Australia, wherever you may think. Everywhere they go. Kí ló ṣe ládùúgbò tí kí lẹ fẹ́ kí ìjọba àbílẹ̀ ìjọba ìpínlẹ̀ kó mọ̀ nípa àdúgbò yín ẹ sì lè ṣe kí ni ẹ lè láǹfààní àti pè wọlé mo ti ń sọ fún wa pé àsìkò yìí kò sójò òótọ́ ni dust ńkọ́ já gbìyànjú kámọ kọfà imú wa kámọ àdúgbò wa ẹ má jẹ́ kó ní ìdọ̀tí ẹ má ṣe ìgbọ̀nsẹ̀ ibi tó yẹ ká ṣe ìgbọ̀nsẹ̀ sí torí pé àwọn òórùn tá à ń fà símú gan tí àgbègbè ọ̀bá dá ó lè affect ara wa ó lè affect àdúgbò wa ẹ láǹfààní àti pè wọlé láàárọ̀ yìí àtúnṣọ́ náà àrùn ràn wọ́n létí náà ni àní jí ó sú wa torí pé èso àtẹnumọ́ báyìí wọ́n ní kì í jóná òye yín 08113051009 tàbí 08056131009 lójú òpó tí ẹ fi pè wọlé láàárọ̀ tòní ojú òpó tẹ́ fi pè wọlé láàárọ̀ tòní kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò tìyín
ẹ kú ojúmọ́ o hello Hello, láti sọ mi. ó bàjẹ́ tì kí lórúkọ yín bẹ tí ń pè hello Mo ti ṣe ẹ̀bùn láti gbẹ̀rí bẹ́ẹ̀. láti gbẹ̀rígbẹ̀ Ẹjọ́ ẹ bá sọ àwa àti pẹ̀lú àwọn ọ̀pọ̀ ṣáì. Ṣùgbọ́n láti wà òfin yẹn yẹ gbẹ̀gbẹ̀gbẹ̀ ọmọ yóò jíjà. ó dáa bó ṣe yẹ pé àgbọ̀yìn clearly dáadáa tẹ́ bá láǹfààní àti pè padà àmọ́ mo gbọ́ pé ẹni ká bá yín dúpẹ́ lọ́wọ́ bóyá ìjọba ni bóyá ẹlòmíì ni àmọ́ tẹ́ fẹ́ ká bá yín dúpẹ́ hello ó bàjẹ́ tì kí lórúkọ yín bẹ tí ń pè láàárọ̀ tòní. orúkọ tèmi ni àfọ́sílẹ̀ ọ̀tẹ̀kọ̀ láti Odóńgóyọ̀. bàbá kò ní sú yín kò ní rẹ̀ yín. àmì lórúkọ Jésù. ládùúgbò tiwa àwọn tẹnu máa àdúgbò mi Agbodò Ṣẹ́gun. a bẹ̀ àwọn ìjọba bó ti jẹ́ pé wọ́n bá wa síréètì ọ̀nà yẹn ká bá wa síréètì yẹn láti Odóńgóyọ̀ yẹn lọ sí ọ̀nà odò kékeré fàkàlẹ̀. a bẹ̀ ìjọba náà ọ̀nà yẹn gbàgùn lórí kán ràn wá lọ́wọ́ sí ìgbẹ̀yìn. ọ̀nà tó wọ̀ sí ọ̀nà skul tó wà ní Odóńgóyọ̀ yìí ẹjọ́ àwọn ti slab lórí ọ̀nà yẹn slab tó wà lójú ọ̀nà yẹn ti fọ́ ó dẹ̀ ń ṣe omi sójú ọ̀nà yẹn tó ẹjọ́ àwọn ìrànlọ́wọ́ ìjọba láti ràn wá lọ́wọ́ lọ́dún yìí ká jẹ́ kí gbogbo nǹkan ó tẹ̀ wá lọ́rùn lọ́dún yìí ká ṣàánú wa ẹ ṣe ọ̀gá mi ẹ̀ pé jù. bó ti yẹ pé bẹ́ẹ̀ ni dákọ̀ pé ẹ̀dúpẹ́ lọ Ọlọ́run pé wọ́n ti bá yín gírèdì ọ̀nà yín ẹnìkan náà wà níbi tó náà ni òótọ́ ni o èyí tó kù sí kan bá wọn ṣe pàápàá jùlọ iná kò yé yín hello ta ló wà ń bẹ̀. ẹ̀lú ládùúgbò mi. ó bàjẹ́ tì kí lórúkọ yín bẹ tí ń pè. MC Money kò ní bàjẹ́ fún yín. àmì àṣẹnu àrè Adékàngọ̀. Adékàngọ̀ láti ní Ìtàlùwò. ok. ní Ìtàlùwò bí adúpẹ́ pé gbogbo nǹkan ó dáa ó wà nígbà tó àwọn nǹkan tó kù ẹ̀fọ́ ọdún yìí ti parí lónìí gbogbo ọdún tó ń bọ̀ àwọn nǹkan tó kù bí ọ̀nà wa bí ó wọlé àwọn nǹkan tó já sí ojú ọ̀nà yẹn ní Ìtàlùwò bẹ́ẹ̀ yẹn ní kí oṣù tó dé ọjọ́ ọkọ̀ bá wa sí ẹni tí ọ̀rọ̀ bá dẹ̀ kàn bí bàbá wa balẹ̀ bàdé yìí Ìtàlùwò tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn kọ́ bá wa rí sí pé kí ni ibẹ̀ yẹn ó lágbára tó ti bá dé problem ní fún ọlọ́run náà jẹ́ ká ní problem a máa tọ́jú ayọ̀ ó jẹ́ nǹkan tó lè rí sọ. àmín ẹ ṣe àdúpẹ́ àmín Adékàngọ̀ náà sọ pé òun fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ àbá wa Fádèyí tẹ̀yẹ́mọ̀ tá a mọ̀ sí baálẹ̀ pé kí wọ́n bá wọn tún bá wọn kàngúlá tó ń ṣiṣẹ́ lọ́wọ́ tó bá wọn sọ̀rọ̀ kó jẹ́ pé ọ̀nà yìí á jẹ́ ṣíṣe pápápá kí òjò tó dé hello ta ló wà ń bẹ̀ ládùúgbò mi hello ojú òpó yẹn ò sunwọ̀n tẹ́ bá láǹfààní àti pè padà ẹ pè padà hello ládùúgbò mi o hello èrò pọ̀ lójú òpó yìí o níṣẹ́ ló ń já lura wọn hello tẹ́ bá láǹfààní àti pè padà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ pè wá padà hello hello. lọ́jọ́ ọjọ́ sí ọmọdé ìgbójú sókè wá gbá òwò tágbà bá ń rojọ́ ọmọdé wá pa lọ́lọ́ ní òwò lọ́jọ́ ọjọ́ sí àwọn àgbà ìwùwà ìbàjẹ́ o. tẹ́ bá pè nọ́mbà yẹn tó yẹ pé ojú òpó yẹn ò dá ẹ lè pè sórí eléyìí náà 081 01 07 3770 0 ó bàjẹ́ tì. orúkọ mi ni Latif Asadi kadà yìí méje. ok. ẹ jọ láti odò ekele tí bàbá bá pásítọ̀ tọ́tọ́ lẹ́ẹ̀kan yẹn wàláì láti odò ekele. mo ń gbọ́ yín ó rè bété kí ló ṣe ẹ̀sùn òpó láàárọ̀ yìí o lè bá láǹfààní àti pè padà ọ̀gbẹ́ni tó pè láti odò ekele hello ládùúgbò mi o hello èrò pọ̀ lójú òpó yìí hello ládùúgbò mi hello ládùúgbò mi kí ló kọ́ ẹ bẹ tí ń pè
pè láti Ògìjò. láti Ògìjò ok kí ló ṣẹlẹ̀ ládùúgbò yín. wọ́n ṣẹlẹ̀ ládùúgbò wa ní ìjọ adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ètò tẹ̀ ń ṣe ni wọ́n máa ràn yín lọ́wọ́. àmín. àjẹ̀dúdú pé àwọn ìjọba wa ṣe náà wọ́n ṣe wọ́n kọ́ bá eré táwọn onímọ́tò ń sa ó ti pọ̀ jù wọ́n bá wa fi kíní tó máa ń dá ọ̀nà dùn àwọn mọ́tò dúró yẹn tó fi ní máa sáré àṣáájú wọ́n wá bẹ ẹ̀wọ̀n ìjọba wọ́n bá wa ṣe sí ìtura ọmọdé àgbàlagbà kan ti sọ̀kalẹ̀ wàhálà ní àti sọdá wàhálà ní ẹ̀ẹ́dẹ̀jọ́. ó dà ọ̀rọ̀ lẹ gbọ́ yìí. ìyànà ti pọ̀ jù wọ́n fi ìyànà jẹ gan lójijì ẹjọ́. ó dà a máa gbé yín ṣe o àmì àṣẹ Èdùmàrè àmì àwa náà là ń kígbe pé títí ọ̀dà wọ́n tún wá bá wá ń ṣe títì lọ́wọ́ a tún wá ń sa eré àsápajúdé ẹjọ́ oníọ̀kadà onímọ́tò ẹjọ́ gbogbo yín pátá ifun àwa tá a ní individual cars tiwa ẹjọ́ abẹ̀yìn lórúkọ Olúwa ẹ má jẹ́ á sáré ju bó ṣe yẹ lọ pé ọ̀nà ti dá ibi tá à ń kájú lọ bá a rìn kéékèèké àádé bẹ́ẹ̀ bá a sáré àádé bẹ́ẹ̀ ṣùgbọ́n ewu tó wà bẹ́ẹ̀ ni pé tá a bá sáré ju bó ṣe yẹ lọ ó lè tún fa nǹkan míì ní tá a fẹ́ kó yá àwa àdì pípẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run à ń bẹ̀ yín ni àwa náà ń gbàdúrà kí a bá ṣe ojú ọ̀nà ẹ̀yin náà ń pè àwa náà ń sọ wọ́n tún wá ń ṣe tán wọ́n láì tí ì parí àtúnṣá eré ẹ̀yin náà gbọ́n tí wọ́n máa àkíyèsí ńlá ni o lágbára Ọlọ́run bí ọ̀rọ̀ ẹnìkan tí wọ́n pèsè orí ètò àní ṣòfò fi máa tán lẹ̀ lágbára Ọlọ́run àṣẹ Èdùmàrè jẹ́ ń gba ìpè 2 sí 3 sí ká sì fúnra wa ní ìmọ̀ràn náà ni pé ọdún tí à ń wọ̀ lọ yìí ẹ jẹ́ á gbìyànjú ká fi ọwọ́ hello ẹ káàárọ̀ ládùúgbò mi yes ma kí ló kọ́ yín bẹ́ẹ̀ tí ń pè. Kàfáyá ló ń pè láti Àgbàdo. ok àǹtí Kàfáyá láti Àgbàdo kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín. ó rè bí tí àǹtí Kàfáyá tẹ bá rà àǹfààní àti pípadà. hello. ládùúgbò mi. ó bàjẹ́ tì. ẹ káàárọ̀ bàbá mi akú ọdún sá o. yes ma. orúkọ mi Olúṣọlá ìyàwó ìdíje rẹ́síkò láti Ògìjò. ok. jọ́sà ẹnu jọ́sà mo fẹ́ sọ̀rọ̀ nípa oko ọba yẹn láti oko ọba dé bus stop. mo ti pa ọba yẹn pé kọ́ bá a ṣe pump ṣe pé o máa stop mọ́tò ní ìjẹta èèyàn 4 ni mọ́tò pa síbẹ̀ yẹn. Olódùmarè. ní oko ọba jọ sọ èèyàn 4 ló kú níbẹ̀ kó bá a ṣe pump tó jẹ́ pé àwọn mọ́tò wọn máa slow down eré ti pọ̀ jù kó ń jọ kó ń ṣàánú wa lọ́dọ̀ yìí o àwọn ọmọdé gan wọn lè sọdá a ní pé tí òjò tó bẹ̀rẹ̀ ẹ ló ṣàṣẹ ìgbọ́n mi sàn. à ń gbọ́ yín. tí òjò tó bẹ̀rẹ̀ ìlú kò sí ẹ̀ kó jọ kó máa fi yẹ gbogbo àwọn tí láì fọ́ ṣubú lé àwọn mọ́tò ṣubú lé àwọn èèyàn mọ́ bẹ̀rẹ̀ ní kó jọ ọ̀nà yóò da kó tẹ̀yẹ sílì nìkan kójò tó dé. ó dà. ẹ pé ìṣèṣà ọlọ́wà fún iṣẹ́ o. àmín ọ̀rọ̀ rẹ ti gbọ́ yẹn láti ẹnu ìyàwó DJ Wesco tẹ́ pé wọ́n máa ń pè ní dáadáa ẹ jọ̀ọ́ ẹ̀yin trailers à ń bẹ̀ yín ni ẹ̀yin drivers trailers ẹ jọ̀ọ́ ẹ mọ̀jẹ̀ asáré àpàjùdé àwọn pọ́nà yìí wọ́n ń bá wa ṣe lọ́wọ́ ni ẹ rí i pé tí mọ̀mọ́ bàbá kan náà sọ lẹ́ẹ̀kan nìyẹn ẹ jọ̀ọ́ láti Ògìjò pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ nígbà pé kan sí hello. hello sir. hello ma ládùúgbò mi. ẹ káàárọ̀ sọ ẹ kú ètò. Ọlọ́run ní tù ú. mrs mojide ọmọlọlá láti olómù. máa mi ẹ mọ̀ káàárọ̀. ẹ kújọ́ mẹ́ta yes ma àkópamọ́ ọdún abáwaláyọ̀. àmín. ẹ̀ẹ́dì ojú ọ̀nà wa pé olómù náà ni àsìkò tó dò mójú dúró yìí kọjá yí gírèdì kan bá wa gírèdì ẹ̀. àti pé mo fẹ́ bèrè pọ́ìsàn fẹ̀jọ́ má bínú o. táwọn gọ́fúmẹ̀ntì wọ́n ń gbọ́ bá a ti ń pariwo látọjọ́ yìí tí wọ́n ń gbọ́ ìpè wa. kò sí ní tá a sọ lórí afẹ́ tí wọ́n gbọ́. ẹyẹ wọ ọ̀nà tálúwo sí tàgá sí odógún yán àwọn tẹ́lẹ̀ àti àti pariwo látọjọ́ yìí wọ́n bá sàkóso apóòsì kó wá pàànà sọ́bọ̀ wa gbé gbèsè táwọn kọ́ńpìnì yẹn ṣé wọ́n lágbára jùjọba lọ ni. láti gbà tá a ti ń pariwo wọ́n bá sàkóso sọ́bọ̀ wa dalẹ̀ báyìí ẹ máa rin 2 hours láti odógún yán síta olúwo kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. kọ́mọ wa wà kan ṣe sí o ẹ kú ètò àdéhùn yín. àmín àṣẹ Èdùmàrè àtẹ̀yìn náà ọmọ láyé ń gbàgbọ́ pé ọdún tuntun tá à ń wọ̀ lọ yìí àtúnṣe ó wà ẹ̀sìn ní sí ìjọba ń gbọ́ o kò sí nǹkan tí ìjọba tá a sọ lórí afẹ́ ní ẹni rédíò tíjọba ò gbọ́ mo gbàgbọ́ pé àtúnṣe á wà ní ọdún tuntun tá a fẹ́ mú yìí lágbára àṣẹ Èdùmàrè
ẹ jọ̀ọ́ ẹ̀yin awakọ̀ lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ayọ̀tẹ́ kúrò nílé náà lẹ́ẹ̀padà délé láyọ̀ àtàlàáfíà ẹ já sùn gbogbo ní mẹ́lọmẹ́lọ ẹ̀yin òbí tẹ́ bá rán mọ́ iṣẹ́ ẹ gbìyànjú kẹtẹ mọ́ létí pé ibi mọ́ràn o bẹ́ẹ̀ ni bọ̀dì bá pè ọ́ mọ́ dáhùn o ọmọ wo ní sọnù lágbára ṣe ìdùnnú ìṣẹ́jú ẹja wọn ṣàkíyèsí àwọn ọmọ wa a ní sọnù òfò ní ṣe wá ọdún ayọ̀ báyìí láòṣe ìṣẹ́jú péréte tó kù tá a fi wọnú 2022 àwa àti yín báyìí lọ́lọ́wọ́n ba yóò kádàrá pé kájọ kí happy new year a ní wọnú ẹ̀ nínú ìbànújẹ́ lágbára ṣe iléeṣẹ́ rédíò Tùngbà àwa náà ń dúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ pé òkun torí pé òní náà ni ládùúgbò mi tó kàn nínú ọdún yìí tí a sì ní ìgbàgbọ́ pé a padà pàdé ní ọdún tí ń bọ̀ tí à ń wò lọ́kọ̀ọ̀kan yìí tó ti súnmọ́ wa tó ti díẹ̀ ìpele wa tán yìí lágbára ṣe Èdùmàrè gbogbo ń tá a bá kó wọbẹ̀ èyí tó ń mí àti èyí tí ò mí kò ní í dòkú ọmọ ò ní í dòkú ayé ò ní í dòkú nǹkan ìníwọ̀ ò ní í dòkú àwa náà ò ní í dòkú lágbára Àṣẹdùmàrè àlékún oore àlékún ọlá ọrọ̀ náà ni a mú ọbẹ̀ ẹ jẹ́ n sáré ṣe báyìí kí n ké gbẹ̀yìn ọlọ́jọ́ bí òní pátápátá pé ẹ kú oríire lágbára Àṣẹdùmàrè tó ń wù yín lọ́kàn lọ́lọ́run bá mi yóò yọ̀ǹda fún yín ọlọ́run bá yóò gbàdúrà yín ẹ̀yin tẹ́tùn ṣe tọ̀lá náà àkìyín ẹ kú oríire ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè pẹ̀lú Mrs. Adétúnjí Ọdúnọlá aka Ìyá Túndé happy birthday to you Mrs. Adétúnjí Ọdúnọlá aka Ìyá Túndé tiwa àdúpẹ́ o